wallahi alazim kò parọ́ mo fi alukurani búra kò parọ́ ó ní sàkámà jẹ́ ni ṣé kìí ṣe sàkámà jẹ́ ni. èyí tó ń pa sẹ́wọ̀n ọ̀dà àjọ àfà tó lójúbọ èsù ńlẹ̀ ọ̀dà àjọ àfà tó ń sẹ́fà sínú ńlẹ̀. olóńjú kìíní lọ gàmbá ni àbòsí mi kò sẹ́ni tí èso oògùn sàkámà. ẹni òṣùpá oògùn kọ́ ló gbé yín débi dédé lónìí o ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. ọlọ́run sóògùn wọ́n dà ní tọ́jú pàwọn èèyàn mọ́lẹ̀ tó láìkì ẹ̀sìn dáadáa. àjẹ kì í ṣe kùránì ló pè ní sàkámàjẹ ẹni táwọn jọ dára àwọn mọ̀ pé yàtọ̀ sí fáwọn kírun àwọn tó ń sóògùn. ẹni bá máa gbọ́ orin Saheed Òṣùpá orin rẹ̀ ṣòro gbọ́ ó ṣòro understand torí kọrin pẹ̀lú ìròyìn ni ẹni tí ó bá ní ìròyìn ò lè understand it. mélòó la kùnú ìsìláàmù táwọn ọmọ kéékèèké kan tó jáde mo wá gbọ́n tí ọba mi Saheed Òṣùpá gbogbo tó sọ alọ́kọ́kọ́ yìí tèmi náà bẹ̀tẹ̀ mo farabalẹ̀ mo sọ́ tiẹ̀. Saheed Òṣùpá ò ní Al-Qur'ani kò pé Kùránì sàkámàjẹ ẹ̀yin lẹ tì í sí ilẹ̀ ẹ̀yin lẹ bá túnṣe ẹ̀ lọ ibi tí ò wí. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwó. ọ̀rọ̀ tó rìn mọ́ bí iná ọyẹ́ yìí ìlú gángan ni o torí pé ojú tó kọ sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì àwọn àáfàá kan jáde bẹ́ẹ̀ bá gbàgbé láìpẹ́ yìí lórí orin tí Saheed Òṣùpá kọ níbi tí wọ́n ti sọ wípé kí Saheed Òṣùpá ó dìlíìtì orin òun lójú ẹsẹ̀ àbí kí Saheed Òṣùpá kó apologize fáwọn mùsùlùmí ìyẹn ni pé kó sọ lójú ayélujára gbàyàgbàyà wípé ohun tó ń sọ nínú orin òun kò jẹ ní ẹ ò bá gbàgbé nínú orin tí Saheed Òṣùpá kọ òun ló ti sọ wípé ifá àwọn lòún díkì níbi tí àwọn èèyàn ti sọ wípé nínú ọ̀rọ̀ òun náà ló ti sọ̀rọ̀ tako Al-Qur'an àwọn mùsùlùmí kan sì jáde wípé ó sọ wípé òun bọfá àwọn ò lòdì sí ẹ̀sìn tó bá wo oníkálùkù ló lè sìn ṣùgbọ́n láti mú Saheed Òṣùpá láti tẹnu gba Quran wípé ó sọ̀rọ̀ asádà sí Quran ṣùgbọ́n wọ́n jẹ́ kẹ́ ẹ gbọ́ kínní ọ̀hún tí lóòótọ́ ni Saheed Òṣùpá sọ̀rọ̀ burúkú sí Al-Qur'an àbí àwọn àfáà wọ̀nyí ni wọn ò gbọ́ àgbọ́yé ṣùgbọ́n ṣá o Sheikh kan ti jáde nínú ẹni tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́n tí Sheikh ọ̀hún wí ìyẹn ni Sheikh Jaqmal ẹja gbọ́n tó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ohun tí ẹ sọ pé nǹkan tí Saheed Òṣùpá sọ ò burú jù àti pẹ̀lú wípé Saheed ò sọ̀rọ̀ tẹnu ìyẹn King Saheed Òṣùpá kò sọ̀rọ̀ tẹnu tàbùkù tó ń jẹ́ Quran nínú èyí ó náà ni bàbá Akeugba Golduma ti sọ tiwọn bẹ́ẹ̀ ni ọmọ Àkànbítù sọ̀rọ̀ onírúurú àwọn èèyàn lè máa gbọ́ níbi tí fọ́nrán tí wọ́n fi hàn wáyé àti tí kò wá wọn sọ ẹ mọ́ gbàgbé o Yahya Gambari náà máa sọ tiẹ̀ ń bẹ ẹgbọ́n tọ́pọ̀lọpọ̀ sọ nínú kìnní ọ̀hún ebi pé oníṣẹ̀ṣe kan tún sọ̀rọ̀ ìyẹn ta lọ́lọ́run náà sọ̀rọ̀ ń bẹ ẹgbọ́n tí kò wá wọn sọ wọ́n sì fi àwọn fọ́nrán ọ̀hún hàn wá lẹ́sẹẹsẹ ni ó wá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá abáyé ìdílé olùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni o ẹ bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ àwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé o láti ti aago pélébé kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ wo ọ̀rọ̀ pọ̀ nù òwe kọ́bọ̀ onírúurú àwọn èèyàn náà ti sọ̀rọ̀ ẹ já gbọ́n táwọn èèyàn yìí wí nínú ọ̀rọ̀ wọn ẹ̀kọ́ pọ̀ ń bẹ tá a lè rí kọ́ ń bẹ ẹ tẹ subscribe button síbẹ̀ ẹ ta aago tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti ń gbé ètò wa wá tí ẹ ti yín ẹja máa bẹ́tù ọ̀hún bọ̀. mélòó àfà ló ní kọ̀rọ̀ tó lè sọ ní gbangba pé kọ̀rọ̀ rèé èyí tó ń pa sèwọn ọ̀dà àjọ àfà tó lójúbọ èsù ńlẹ̀ ọ̀dà àjọ àfà tó ń sẹ́fà sínú ńlẹ̀ ọ̀dà àjọ àfà tó ní obì tí ń dànù ńlẹ̀ ó sì dé ta nígbà Al-Qur'ani kojú lọ. ẹnì kan sọ fún mi lọ́kọ̀ ọlọ́yùwà ó ní mo fẹ́ kó ṣe interview mo ní interview pé kí ni ó ní bá ṣe pẹ̀lú ọlọ́kùn kó o ní náà kó o ní lọ́kùn ní ilẹ̀ ìlà ìgbẹ́ni ṣe lọ́kùn ìlọsíwájú mi sí lọ́kùn nílẹ̀ ìlú wa torí ẹ̀kọ́ mi sọ pé kí tí mo fi ìfà àti mo bí ọmọ ìṣàtọ́jú fún àwọn ọmọ láti di tèmi sáré pé káyé èmi ọ̀dà. Òṣùpá máa ń wí pé ológun òun sójú ókè òun sógun ọ wá ní pé gbogbo mo l'Al-Qur'ani mo ní báyìí bó ti bá wọn irọ́ ni gbogbo mo l'Al-Qur'ani gbogbo mo ní báyìí irọ́ ń parọ́ fún irọ́ ni irọ́ ni gbogbo ẹ̀ kìí ṣe Qur'ani ló pè nírọ́ àyíhádà kò tó bẹ̀ kó wí bẹ́ẹ̀ lọ́rọ́ máa pa Al-Qur'ani ràn wọ́n lọ́wọ́ òun ló sì dì náà Al-Qur'ani kò pé báyìí ní sàkámàdé àmọ́tòmọ́ tó sùn bá ń wí fún wa fà bẹ́ẹ̀ ń sáré jáde takò ẹ̀yin ìhun náà ní ń bá wí ẹ̀yin ní ń pè ní sàkámàdé èké sàlùkùránì pé ẹ̀ ń fàlùkùránì bojú ẹ̀ sì ń ṣe nǹkan míì lábẹ́ Òṣùpá tó wí bẹ́ẹ̀ ẹ ti jọ pàdé ni ó ti níbi ó ti bá ọ̀pọ̀ àwọn tó ń pera wọn láàfáà níta síbi tí yàwó lè gbéyàn dé
kọ̀dà síbi tí sọ̀rọ̀ ò lè gbé yẹn láyé òun lọ́rọ̀ Saheed Òṣùpá èyí tí ń lọ ń jò ní ọkùnrin kan láìpẹ́ yìí ní Saheed Òṣùpá àwọn àfáà wa bẹ̀rẹ̀ sí dírágì rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wa yóò dá kàmá ntọ́ yẹ fún kálukú ọ̀rọ̀ àrùn èyí tí ọ̀yà arán láàrún wọn Saheed Òṣùpá ní ọlọ́lùkùrá ni òun ní sàkámàjì ẹ̀yin lẹ́ẹ̀kọ́ tó Òṣùpá wíyé ńgbà tẹ ẹ̀ mọ orin gbọ́ èèyàn gbọ́ orin yé èèyàn adẹ́tí gbọ́ orin ni ẹni bá máa gbọ́ orin Saheed Òṣùpá orin rẹ̀ ṣòro gbọ́ ó ṣòro understand torí kọrin pẹ̀lú ìròyìn ni ẹni tí ó bá ní ìròyìn ò lè understand ní tiwọn. Saheed Òṣùpá ò ní àlùkùránì kò pé kùránì sàkàmàdé ẹ̀yin lẹ tì í sí ilẹ̀ ẹ̀yin lẹ bá túnṣe ẹ̀ lọ ibi tí ò wí. dédé ntọ́ bá sọ òun lẹ́ sọ. Ọlọ́run sóògùn wọ́n dà ní tó Òṣùpá wí yẹn mọ́dẹ̀ tó láìkì ẹ̀ sí dáadáa pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn. torí mo farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yẹn àwọn àyè mo ní wọ́n pílẹ̀ rẹ̀ fún mi wọ́n á farabalẹ̀ gbọ́. ní tó Òṣùpá sẹ́ni lọ́dọ̀ Ọlọ́run gan wọ́n dájà àfáà mi lọ àfáà mi ni mo wí ṣe báwọn àfáà ní tó ṣe ń gan ó tún dáa ju àfáà mi lọ nínú àwọn míì tí wọ́n láwọn ń bu àwọn ìtaàkó yìí ó ní wọ́n fẹ́ interview òun according to bí mo ṣe gbọ́ ó ní wọ́n ní kí wọ́n má sọ pé òun ṣoògùn ológun lòun wọ́n ń pè wọ́n ológun ní interview òun ní báwo lòun ò ṣe ní wíbẹ̀ òun ó ṣe máa ṣe nǹkan ní kọ̀rọ̀ tó wọ́n wà dé gbangba tó òun ò ní lè sọ pé òun ṣe Òṣùpá òun rìn nínú ayé yìí ó rìn ó sì jẹ́ ká yí ọmọ àpò òun rìn nínú ayé ní wọ́n ń bá wọn àfáà tí wọ́n wò wípé Ọlọ́run ń bẹ lọ́ba abánilọ́rin bọ̀ á padà sọ́dọ̀ Ọlọ́run tí ń bẹ lọ́dọ̀ yín tí ń jẹ́ Kùránì lọ́ba tó bá wọn náà pàdé nínú ìrìn àjò àwọn àyè wọn ní ń pè ní sàkámàjì kì í sàlù Kùránì ibi ó yẹ kẹ́ ẹ gbọ́rọ̀ sínú rẹ̀ tẹ́ bá tírèsì ọ̀rọ̀ tó Òṣùpá sọ Kùránì kì í pè ní sàkámàjì ó ti wá fèsì padà wípé òun ń ṣàbòsí òun dẹ̀ jẹ́ ká yí ọmọ àpò òun ń ṣàbòsí ẹ̀yin wá ń ṣàbòsí ẹ̀yin ń fara pamọ́ sábẹ́ alukur'an ẹgbẹ́ alukur'an ṣe lè fa alukur'an bojú ṣé kò rí bẹ́ẹ̀ ni bàbá ni a tu ẹnu èyí táwa náà rí bojú ara wa rí amẹni alẹ́pẹ̀ láàfà amẹni tá alẹ́pẹ̀ láàfà àyèmáyé àfà àti sanwó ajá tí wọ́n ń bẹ́ fòkù àyèmáyé àfà àti ń bẹ́ nù múlẹ̀ àyèmáyé àfà àti ń bẹ́ nù ẹgbẹ́ àwọ àyèmáyé àfà àti ń san ẹ̀jẹ̀ àyèmáyé àfà àtún ní sẹ́rẹ́lẹ́ àyèmáyé àfà àtún lólúgbòhùn sí ẹ̀jẹ̀ èèyàn sínú tí wọ́n fi ń ṣe ni bí bàbá mi nínú ilé àbọ̀ tí ò sínú tí wọ́n fi ń ṣe Òṣùpá ti wá jáde tó pera ẹ̀ ní pé olóògùn lòun káwárà àfa àkànfún náà wà lè jáde bẹ́ẹ̀ ó sì lè jẹ́wọ́ wípé olóògùn lòun o òun bókun kún sí àfàwọn ẹ̀ ní rí láyé Òṣùpá wà wúlò jù láfàwọn lọ. ó lè kó yín gan kọ́ lọ́wọ́ fẹ́rẹ́ jì. ó sì lè sọ pé kì í ṣe mùsùlùmí ni kò lè jáde ò lè yọ kùnú Islam mùsùlùmí ni. ògùn lọ́lọ́run ṣe èyí tí ń ṣe ń pé ifá àwọn kò pé tóun bá jí làárọ̀ òun máa bọ ifá kò wí bẹ́ẹ̀ ó ní ifá tóun jí ó ní ifá àwọn àjíkí ohun ní ń pè bí wọ́n ti pè eré ajó rẹ ní ẹfílẹ̀ pẹ̀lú rìn àjò ẹ sì fílẹ̀ pẹ̀lú sẹ́rẹ̀ ọlọ́run sì fi bá tẹ̀yàn jí òun òfin sẹ́nì kan ká òun òfin sa fúrúmẹ́ nìkan ẹ̀yìn kẹ́ dájọ́ rẹ̀ ọlọ́run lọ́lẹ́jọ́ ẹ̀ àmì yìí táwa mọ̀ ní wípé mùsùlùmí ni òun lọ́wọ́ sọ tiẹ̀ jáde òun mélòó àfa lọ́wọ́ sọ ti ń bẹ lábẹ́ rẹ̀ jáde ẹ̀yin ní pé ń sàkámàdé kì í sàlùkùránì ẹ má wàá lọ málùkùránì lọ́hùn ẹ wá lẹ́ torí ẹ̀ fèsì ẹ̀ fà ya òun kò tiẹ̀ nígbà fún yín tọ́rọ́ mọ̀ yín pé ti ń bẹ lọ́wọ́ yín èsì tọ́lọ̀ gbogbo àfa àti wí gbogbo àwọn àfa àti wí bẹ́ẹ̀ bá tọ́ pé tẹ́ ẹ dààmú ẹ̀ ọba padà mẹ́sàn-án méjì nù yín ara yóò balẹ̀ ẹ gbóṣùpá ni àdìtúláyé yìí ọlọ́ọ̀lọ́dà pẹ̀lú àṣírí rìsáàtì ayé mo ṣe débẹ̀ o mo rí bí ìtànpá abẹ́rẹ́ gún iyán tá ń jẹ nínú ẹ̀mí mo ti rí ìran wò débi nǹkan mo rí bí ìtànfòwò ọmọ aláǹtakùn sódókọ̀ o mo ti rìnrìn ààrẹ sáàyìdì rẹpẹtẹ mo dá irọ́ mà débi pé mo mọ̀ òtítọ́ ṣé ọ̀rọ̀ eré lẹ́rọ̀ pápá níbẹ̀ ni. ó ní mo olóhùn débi tí wọ́n fi abẹ́rẹ́ gún yán èrè kékeré yóò lè débẹ̀ ìyẹn wá jáde lólógùn lòun ẹ̀ wá nígbà náà gbé lólógùn ṣé ń jọ́ gbọ́pọ̀ yín ògùn yín ẹ̀yin òrórí kẹ́ ẹ̀ mà pé ní àjò ti jìnnà nínú ẹ̀mí mo ti rí ìran wò débi kan mo rí bí ìtàn fún òwò ọmọ àwọn fáńsì Òṣùpá lò. Bàlá tàbí sọ́ọ̀lì ọ̀ọ́lì kan bọ́lí tàbí àwọn èèyàn Òṣùpá lò wò. Yọ̀ọ́ dàbọ̀ bọ́sì. Nínú ẹ̀mí mo ti rí ìran wò débi kan mo rí bí ìtàn fún òwò ọmọ aláǹtakùn òṣòdókọ́. Ó dà nílẹ̀ yìí ibi wọ́n ti fi òwú aláǹtakùn òṣòdókọ́ ń bẹ nílẹ̀ yìí dùn ìmọ̀ bóyá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí. Nílẹ̀ yìí bẹ́ẹ̀ pé òwú aláǹtakùn ni wọ́n yẹ so dídí odókọ́ ń bẹ́ẹ̀ lẹ̀ yìí bá a bá a kéke
níjọ́ Òṣùpá náà wà lóhun náà rìn débẹ̀ Ọlọ́run ti rìn ìrìn àárẹ̀ sáàyè ìdí rẹ̀ pẹ̀tẹ́ Ọlọ́run ìrìn àárẹ̀ ni mẹ́ta pé ìrìn àárẹ̀ àwọn ìrìn tó jìnnà náà ẹgbẹ́ ni tó bá débẹ̀ Ọlọ́run yóò dé ni Ọlọ́run ti wá débẹ̀ òun dá irọ́ hàn débi pé mo ti tán ó ní bá wá gbé rọ́wọ́ àwọn mọ̀ kó mo tó òun mọ̀ ìrìn àjò rẹ̀ jìnnà ni kọ́ wa lè jáde sọ bẹ́ẹ̀ pé onírìn àjò ni mí ẹ̀jẹ̀ á kí wípé olóòótọ́ ni wọ̀nyí mélòó àfa àti rìnrìn àjò ayé tí ò lè jáde sọ ìwọ ni bàǹtẹ́ǹbẹ́ǹdì rẹ̀ yìí ìwọ ló ń kírun wa ìwọ ló ń dè mí bẹ lára rẹ̀ yìí ìwọ ló ń ṣáájú fún wa ìwọ ló ní ìròyìn tó ń ṣáájú fún wa ìwọ ló mú títà nulẹ̀ pẹ̀lú tó fi lò lọ jáde sọ fún wa yìí ó sì ń kírun fún wa á sì ń pè ọ́ ní ìmáàmù à ń pè ọ́ láṣáájú à ń pè ọ́ ní kàlífà à ń pè ọ́ láàbà à ń pè ọ́ ní séwù nǹkan kí nǹkan ní sin bẹ lára rẹ̀ yìí. ẹ ra mọ́tò lọ́dọọdún ni ibi tẹ́tí ló ra mọ́tò ẹ̀ lè sọ. ìwọ ló ní àdó yìí àdó ní ń bẹ lára rẹ̀ yìí wọ́n ló sì ń ṣe wáàsí fún wa pẹ̀lú àdó ẹni wọ́n gbàdó sára tí ń ṣe wáàsí fún wa tá a gbọ́ wáàsí pẹ̀lú ẹ̀ tí ó sì lè jáde wípé àdó ń bẹ lápò tóun fi sára àyè bẹ̀ kọ́ àwa rẹ̀ nìkan tóun lè jáde wípé òun ṣe báyìí ẹni pé òun kọ̀ òun gan níwájú Ọlọ́run ó tu ẹnì kejì tá a wù lọ kọ́dà bó jẹ́ àbá tẹ́lẹ̀ gbogbo àwọn nǹkan yìí ẹ má jẹ́ àmà fa tí ọba yẹ àmà fa ma láyé Òṣùpá òní mistake. Adamulahu hayata Saheed Òṣùpá. ọmọ ibi tí ń lọ kẹ́ mẹ́nu kó mẹ́ kẹ́ gbàgbé ọ̀rọ̀ tiẹ̀ kẹ́jú kọ́ ọmọ máa sáyé tiẹ̀ lọ. ibi a ti lọ tá a ti padà síbẹ̀ ni wípé bí dààmú bá báyàn láyé téèyàn bá rí ìṣòro láyé èyí ò ní débi tí ó yẹ kó rìn dé ìṣòro tí ó gbé ọrìn débi tí ó sí Ọlọ́run má gbé ọ débẹ̀. àbárúkọ láàrin ni Ọlọ́run ọlá Muhammad Rasulullah ọ̀rọ̀ Saheed Òṣùpá tá a sọ yìí kéjẹ́ pa legalize oògùn àmọ́ àwọn ológun sáà ń bẹ pẹ̀lú wa nílùú ìlú òní mẹ́tí òṣòlógún kọ́nà àwọn tó lọ́ba ọba ológun sí ní àjọ lọ wákàlẹ̀ ọba ológun àlọ́ mọ́sálásí ń kírun ọba ológun sí ní ẹsẹ̀ ń kírun ọba àṣẹgùn àbáwọn ológun lọ́ba ni ẹnìkan ológun lòun ẹ̀hẹ́ ara wọn nù èyí wọn mí nìkan mọ́sálásí kírun ọmọ mọ́sálásí kírun ó sì ló wọn pààyàn wọn ọba ti yẹjẹ ẹ ọba ti bá ti yẹjẹ ẹbí yóò wúlẹ̀ bọ́lọ̀ ìṣẹ̀dá fọwọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹlòmíì ò ní lo nǹkan kan ayé rẹ̀ ó sì rọrùn fá láti ilẹ̀ títí tí èkú ẹlòmíì sì ní bí ọba jẹ́ ayé kọjá ìbò kọ́ pàápàá Ọlọ́run ò tí sọ fóun dé ìbọn Ọlọ́run ni kò síbi tọ́lọ́run fara pamọ́ sí a lè gbèjọ Ọlọ́run àti lè wádìí Ọlọ́run èdè nípa ọba máa ń bẹ náà lọ́mọ. ọ̀rọ̀ ọba orin Saheed Òṣùpá ada zamanu sukú tí wọ́n mọ̀ lásán tó lè bòyò àsìkò táwa yìí fún nítorí ẹ̀ bá pé àsìkò dákẹ́jẹ́ má fẹnu sọ̀sọ́kúsọ tí a bá ṣe pé fún yẹn pé inú gbó ló kù sí tó bá tiẹ̀ fẹ́ kúkú tó bá fẹ́ yàgbẹ́ ṣé dandan ní kò yàgbẹ́ inú gbó níbi tẹ́jú o ti san ọ̀jẹ̀ ni ó gbé dìísẹ́gbẹ́ ọ̀nà bó o bá tiẹ̀ kú ayé ọ̀nà bó o kú inú gbó inú ojú ọ̀nà ló kù sí. tí kókó bá fẹ́ ní lẹ́fẹ̀ẹ́ wọn jórí ìmọ̀dó mọ̀dẹ̀ máa ń jórí ìmọ̀dó wọn dáwùjọ ọkùnrin ni mọ̀dẹ̀ máa ń dáwùjọ ọkùnrin ìwọ̀n ara ẹni lè yàn ó mọ̀ kí ló sẹ́yìn mùsùlùmí tó a jẹ́ pé gbogbo tó bá ti ṣẹlẹ̀ Islam nìkan kọ́ ni wọ́n bú lórí internet agreed pé àwa mùsùlùmí ẹ̀tọ́ wa ni láti protect ẹ̀sìn wa bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ lọ sí level tẹ́ fẹ́ tẹ́ ti bàjẹ́ dé yìí ẹ ti yọ ìfun àtẹ̀dọ̀ kúrò nínú nǹkan gbogbo tí ń jẹ́ ọdún lẹ́ti lé kúrò kì í ṣe dandan ni kí mùsùlùmí ká jẹ́ yọkan o torí tá a bá sọ pé innamal mu'minuna ikhwa nígbà tẹ́yìn bá gbàgbọ́ sí dé ẹni gbogbo àwọn àyókù àìsè mùsùlùmí nílò fà á tí àwọn bandit fi ń pa àwọn mùsùlùmí kan ní north mùsùlùmí tí o bá ti wà in the same ideology with them they don't regard them as a true Muslim you must be in the same ideology with them before they regard you as a Muslim is that Islam ṣe ń tọ́nà nǹkan wà nìyẹn kì í ṣe dandan ni táwa kan bá gbàgbọ́ pé a lè bá kírísítẹ́nì gbé kódà àwọn ẹlẹ́bọ a lè jọ gbé àwọn tí Islam ò tí ì pé a lè jọ gbé ẹ̀fà wá sílẹ̀ ẹni tẹ̀yìn wọn jù níwájú ọlọ́dẹ ẹni rojọ́ wájú ọlọ́dẹ ní ẹ̀kọ́ ayé sẹ́gbẹ́ kan kájọ máa lóbọ̀ káwọ ẹni tọ́nà wọn dàlárí látàyè ń bí ká tó dọ̀rùn ọlọ́run tó kó gbogbo ẹ̀kọ́ láyé sí ọmọ tí ń ṣe kí ni tiyín ti jẹ tẹ̀ràn bí wọ́n èébú ni kò tiẹ̀ wá sí karùn-ún mọ́ tí o bá ti pé àwọn èèyàn bò mí ní sùúrù ni ọmọkùnrin kékeré kan bẹ kó tó àbílẹ̀ kẹta mi ti jáde ti ń pé ẹ̀rí déédéé rẹ̀ mo kàn wo ibi tí ìyàwó jẹ lára ẹ̀ pé káì tọwọ́ bá ti ọmọkùnrin yìí wàláhì ó yẹ kó ewu sọ́gbà ẹ̀wọ̀n kí ló dé ṣé Islam lélẹ́yìí ìdá alámtẹ́sá ayé fasinama ṣe anábì nígbà òbá ti ní tìjú máa lọ sí whatever you like wọ́n ní káàlì Islam máa àyà wọ́n bí tìjú pẹ̀lú Islam ni níbo ni ẹ̀yọ́ mìíràn kò ti lọ tó ayé wa tẹ́tẹ̀ wá sọ bá dọ̀tà Christian ẹ̀ sọ ẹ̀yin lè dá wàhálà lẹ̀ ẹ̀ dá wàhálà sílẹ̀ tán Christian ń bú wa àwọn traditionalist ń bú wa ẹ wà lóògùn nípa mọ́ ọlọ́wọ́ jọ gbogbo yín jáde kọ́ kàbẹ́ sí lọ́kọ́ yín. ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ máa sọ pé sẹ́ni ó sì bẹ̀rẹ̀ mùsùlùmí wọ́n wí Islam lójú ẹ̀ kò dìde kí lọ́kẹ́ ni nígbà táwa dìde lẹ́yìn lẹ́dá wàhálà lẹ̀ ìgbẹ́kẹ̀lé yà sílẹ̀ lọ́rùn káàkiri ayé yìí ẹ̀yin ló yẹ káwọ́ jáde ń pọ̀ kan pé lágbájá tàmọ̀dọ́ yá níta ìkálẹ̀ wá fèsì wọn ẹni ó yóò gbé programu jáde pé wọ́n ní Islam ṣe kíní báyìí wọ́n ní Kùránì ṣe wà láàyè ilé ẹ̀mọ̀jẹ̀ yàrá iwájú ọlọ́run tọ́lọ́ náà kìlọ̀ fún yín ẹ̀yin lẹ́gbọ́ ọ̀rọ̀ ọba orin Saheed Òṣùpá ìgbà tẹ́mi náà gbọ́ orin yẹn ó kọ́kọ́ ó hùkù mi bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìṣesí mi Kùránì ní njẹ́ akúnfọ́sí kúnbi nàbá in fatabayanu tẹ́ ẹ bá gbọ́ nǹkan tó wà confusing ẹ wá di dáadáa o tẹ́ ẹ
bá wádìí àtúnṣe ibò káwọn bíi jàrá latin fatusbi alama fa'altun nadimin. ẹ̀yin tẹ́ wọlé sórí internet ẹ bá mi share lógúnlógún, ẹ bá mi share lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ bá mi like, ẹ comment, ẹ wá bá mi follow page yìí wìtìwìtì. lẹ́nu ìgbà tí page yìí rise àwọn alákatakí tí wọ́n ti tún bá wa tọwọ́ bọ̀ ẹnu wo wá sí wa níbẹ̀rẹ̀ Ramadan náà wọ́n ní báwọn èèyàn ṣe ń yá wa bó ṣe di pé wọ́n gbọ́wọ́lé péjì yìí nìyẹn. àwa náà dẹ̀ kí àyọ́padà rẹ̀ wọ́n jọ kan àwọn náà ní ẹja kìíní gbàjákejì gbàjákẹta gbàsátọ̀ wá sápò bí eléyìí fún wọn ni wọ́n mọ̀ fọwọ́ kọ́ba rẹ̀ Ọlọ́run sì ṣe àwọn tí wọ́n ní péjì ńláńlá tí wọ́n mọ value tà sọ wọ́n ń gé jáde bí ò bá rìn lọ́dọ̀ tiwa yín rìn lọ́dọ̀ àwọn míì ẹ̀yẹ́ máa ṣiṣẹ́ kú tí ń lọ́kẹ́. mélòó la kunu ìsìláàmù táwọn ọmọ kéékèèké kan tó jáde mo wá gbọ́ tí ọba wọn Saheed Òṣùpá mo gbọ́ tó sọ àlọ́kọ́kọ́ yìí tèmi náà bẹ̀tẹ̀ mo farabalẹ̀ mo study ẹ̀ pé mo wo antecedent yẹ èèyàn máa wo kí ni lágbájá ń bá bọ̀ ni mo gbọ́ pé àbọ̀hún náà kọ́ ni kọ́lá rọ́gbó kalẹ̀ mọ̀láyì kàtún ìníjà ìlú bèrè àríní ìdálébàdà. ọmọ fídíò ọmọ ibo kan tó ní owó ọmọ tí wọ́n ti ń wí o bẹ́ẹ̀ ráì fíìmù kìíní yẹn wọlé sóhun láàbò ṣe ka kìíní o ẹni tó ṣe àwọn rẹ́kọ̀dù kan kọjá tó fi gbé ìsìláàmù lárugẹ tó bá sọ mí nísìnyí ó yẹ ká kọ́kọ́ wò pé kí ló ṣẹlẹ̀ mo wá lọ wo orin yẹn mo Ọlọ́run wá fún mi ní ìdáyà lẹ́yìn ẹ̀ ni mo wá padà bá ọba orin Saheed Òṣùpá sọ̀rọ̀ ìdáyà mi fíkìrù mi ìròrí mi ó wá fíkọ̀ tóun náà rò méjèèjì pàdé ara wọn coincide pẹ̀lú tó jẹ́ òun tiẹ̀ náà kí ni tí ń sọ àwọn èèyàn ti àìmọye ọ̀rọ̀ akẹ́gbẹ́ agbọ́dọ̀ kí wọ́n ti twist Ọlọ́run kọjá kínní o Ọlọ́run ju kínní lọ jàmbá ni àbòsí mi kọsẹ́ni tí èso oògùn sàkámẹ́ gbogbo ẹni tí ń fẹjú o ramúfò yìí wàláhì kọ̀ọ̀kan lọ burú ju tàwọn tí ń láwọn méjì lọ. mo gbọ́ tí sàásù sọ wípé mo lọ wúra wọn làwọn òrìṣà bẹ́ẹ̀ nù kábà no kò sí òrìṣà nù kábà kò sí tó jọ bẹ́ẹ̀ àwa ti rí nù kábà yìí láì mọye ìgbà ó sì lè lọ wo lórí íńtánẹ́ẹ̀tì kan google ẹ̀ pé ó fẹ́ rí inner part of kábà gbogbo ẹ̀dá tí Ọlọ́run dá kò sí ẹ̀dá tí Ọlọ́run fún ní làákàyè tó tó ènìyàn nìkan la fún lọ́pọlọ tó ní free will ènìyàn nìkan ló jẹ́ free will thinker àwa la lè ronú síwájú ronú sẹ́yìn ènìyàn nìkan la fún opportunity kó lè wo kí ni loophole tó wà láàrin òfin tẹ́nìyàn bá fẹ́ dáhùn tẹ́nìyàn bá fẹ́ kọlu òfin tàbí tó tiẹ̀ ti dáhùn tán yóò wo kí ni loophole ìyẹn làwọn olóṣèlú fi ń gbéra wọn lẹ́sẹ̀ wọ́n fi ń múra wọn nìkan tẹ́ẹ̀rí tí wọ́n ń ṣe sàkámàjì fúnra wọn yẹn wọ́n á wo kí ni weak point ènìyàn ló lọ́pọlọ ọdún ẹ̀ wọ́n á dẹ̀ tọwọ́ bọ̀ ọ̀tọ̀ ní tẹ́ni tó sọ ọ̀tọ̀ ní tẹ́ni tó kọ̀ọ̀kan sílẹ̀ kọ ọmọ adáhùn dẹ̀ sọ di nǹkan mi ènìyàn la fún ní ability ní tá ń pè ní personal idiosyncrasy apá kan ìwà àdámọ́ tá a mú wá láti inú ìyá wa under the study of chromosome àwọn ìwà kan bẹ tó jẹ́ pé àjogún ẹ̀ lára bàbá àjogún ẹ̀ lára ìyá ìwà bú ìwà rere àjogún ẹ̀ lára òbí wa ẹni tó bá jẹ́ pé bàbá tó bí olè ní tọmọ bá dà fà yọmọ jíwó mọ́sálásí tó bá di pásítọ̀ gbogbo ọ̀nà tí ó fi ní owó lórí àwọn èèyàn ní ọmọ rẹ̀ bó bá sì wá jẹ́ oníṣẹ̀ṣe tó bá jẹ́ babawo ọ̀nà tí ó fi gbà tọwọ́ àwọn èèyàn babaláwo gbọ́fà kò gbọ́fà owó ojú ọpọ́n tí babaláwo ní ṣe ìwà àdámọ̀ yẹn ti wà ẹ̀sìn kì í sábà gbà ó kálukú ọmọ twist ìwà àdámọ̀ yẹn láti fi sún ìkíkọ́ kù sẹ́. mélòó la kunu ìsìláàmù táwọn ọmọ kéékèèké kan tó jáde mo wá gbọ́ tí ọba wọn Saheed Òṣùpá mo gbọ́ tó sọ àlọ́kọ́kọ́ yìí tèmi náà bẹ̀tẹ̀ mo farabalẹ̀ mo study ẹ̀ pé mo wo antecedent yẹ èèyàn máa wo kí ni lágbájá ń bá bọ̀ ni mo gbọ́ pé àbọ̀hún náà kọ́ ni ẹ jẹ́ ká jọ gbọ́ music yẹn níṣẹ́jú díẹ̀ bọ́dọ̀ bá ní kó clear ní sùúrù máa fẹ́ kẹ́ ẹ gbọ́ orin yẹn ní sùúrù láti ibi tó ti kọ́kọ́ ẹlòmíì sápamọ́ ṣe tiẹ̀ ní gbogbo wa lólógùn ẹlòmíì àgbẹ̀ bíbélì sórí yọrọ ń parọ́ fúnrọ́ sàkámàjẹ́ ẹ jẹ́ kí n wá pè rẹ̀ kí n má wulẹ̀ túkẹ́ gbọ́ direct látẹnu ẹ̀ torí ara alábòsí tí ó sọ pé kí ló dé tí n bá a tún ṣe dandan ní kí gbogbo wọ́n tán ni mo ń bọ̀ ibi tó ti sọ pé gbogbo wa lólógùn gbogbo wa lólógùn ẹlòmíín sápamọ́ ṣe tiẹ̀ ní gbogbo ojúlé Kùránì gbogbo ojúlé Bíbélì irọ́ ń parọ́ fúnrọ́ sàkámàjẹ́. so kí ni nǹkan tí mo fẹ́ sọ níbẹ̀ àwa mùsùlùmí ní ìjìká máa farabalẹ̀ ọ̀rọ̀ pé gbogbo àwọn làwọn tó lóògùn kéèsì òun àtọ́lọ́ lélẹ́yìn ó yàtọ̀ sí pé ó pe Kùránì ní sàkámàjẹ́ ó dẹ̀ ti gbé orin kan jáde bóyá lẹ́ni tó ti clear ara rẹ̀ lórí ọ̀rọ̀ yìí pé alábòsí ni wọ́n àwọn tí wọ́n mọ̀ pé àwọn jọ ń sóògùn ni lọ̀rọ̀ yẹn gún lára ọ̀rọ̀ ń sóògùn kò sóògùn àárín wọn àtọ́lọ́ lélẹ́yìn yẹn kàn mí fadakir fa innaka mudakir
lásìkò alẹ́ ìbí fún sáyẹ́tì ṣé wàá sí fún wọn ní àrùn ẹni sójà kó máa wá lọ tójú bọlé wọn. aláwọ̀ kó kàlẹ́ ọmọ fídíò ọmọ ibo kan tó ní ọmọ tí wọn ti ń wí o bẹ́ẹ̀ tí ráì fíìmù kìíní yẹn wọlé sóhun làbó ṣe ká kìíní o kódà bí wọn sọ pé wọn gbọ́dọ̀ kakura níbi orin pírọblẹmù tiẹ̀ lọ́wọ́ kọ́kọ́rọ́ àlìjẹ náà wá wá èyí tí mo wí yìí náà mo mọ̀ ẹgbẹ́ ìgbéjáde àwọn kan bẹ nínú yín tí mo sọ tẹ́lẹ̀ tọwọ́ tẹ̀ sí matter of time kí ni tí mo sọ débẹ̀ ni pé ẹni tó ṣe àwọn rẹ́kọ̀dù kan kọjá tó fi gbé ìsìlámù lárugẹ tó bá sọ mí nísìnyí ó yẹ ká kọ́kọ́ wò pé kí ló ṣẹlẹ̀ mo wá lọ wo orin yẹn Ọlọ́run wá fún mi ní ìdáyà lẹ́yìn ẹ̀ ni mo wá padà bá ọba orin Saheed Òṣùpá sọ̀rọ̀ ìdáyà mi bẹ́ẹ̀ fíkìrù mi ìròrí mi ó wá fi kọ̀ǹtọ̀ náà rò méjèèjì pàdé ara wọn coincide pẹ̀lú tó jẹ́ òun tiẹ̀ náà kí ni tí ń sọ àwọn èèyàn ti àìmọye ọ̀rọ̀ akẹ́gbẹ́ bọ́ọ̀lù kí wọ́n ti twist Ọlọ́run kọjá kínní o Ọlọ́run ju kínní lọ jàmbá ni àbòsí ni mo wá rí pé tí Saheed Òṣùpá ń try láti sọ ni pé majority àwọn táwọn wà bí olóògùn làwọn kò sẹ́ni tí èso ògùn nínú majority àwọn táwọn wà bí báyìí ó wá ní irọ́ ń parọ́ fúnrọ́ ẹlòmí ọmọ ó wá máa play music yẹn ó ní ọmọ á sọ wípé bíbélì mi o kùránì mi o ó wá ní irọ́ ń parọ́ fúnrọ́ sàkámàjẹ́ kì í ṣe kùránì ló pè ní sàkámàjẹ́ ẹni táwọn jọ dára àwọn mọ̀ pé yàtọ̀ sí káwọn kírun àwọn tó ń sóògùn òun náà wá ní pé bíbélì nìkan lòún gbàgbọ́ sàkámàjẹ́ ni ìgbà yẹn lára mi wá balẹ̀ mo wá pe ọba orin Saheed Òṣùpá ní tí mo wí yẹn ẹ̀záyì bẹ́ẹ̀ ló ṣe wí mo á ṣàdúrà fọba orin. ọ̀rọ̀ àwa mùsùlùmí lásìkò yìí wọ́n ti sọ wálẹ̀ nù kí ló dé tó jẹ́ pé gbogbo tiwa wàhálà fìtínà àwọn aspect kan bẹ tó jẹ́ pé àwọn olórin yìí á dùn ẹ̀ tẹ́mi ò lè dúró bẹ̀ fún Islam ìwà ò lè dúró bẹ̀ fún Islam kúrò ní ẹ̀ka tẹ́lẹ̀ kábùnà tọ́ba kan àtọ́ba it's going to be level by level before Almighty Allah that is our level of faith it's going to be level by level gbogbo wa imani wa ò lè rí bákan náà àlìjánnà wa náà ò lè rí bákan náà ẹ̀wẹ̀ tí Alhaji Wasiu Ayinde sọ ọjọ́ sí tó sọ yìí pé I'm a bona fide member of Celestial Church mo gbìyànjú láti rí kéwàá nù Ọlọ́run kọ pé káríra lẹ́yìn ìgbà yẹn ni o bó tiẹ̀ jẹ́ pé apádàjọ sọ̀rọ̀ bẹ̀tà àríra physical kí ló dé tẹ̀fì gbéra yín ní bona fide member mi ní wulẹ̀ ṣàlàyé lórí yẹn òun náà mọ̀ ṣàlàyé lórí ẹ̀ lọ́jọ́ wájú bẹ́ẹ̀ ó yé èèyàn yìí pé tó àwọn nǹkan ni wọ́n fún pin àwọn èèyàn kan bẹ nínú ayé tó jẹ́ pé tó o bá ṣe nǹkan fún wọn wọ́n á dúró pé yes tọ́lọ́ bá fẹ́ ṣe kó sí òun rẹ́jì àwọn kan bẹ bẹ́ẹ̀ nínú ayé pé tó bá jẹ́ pé wọ́n lọ́dá wọ́n yá wá dáná àwọn kan wà bẹ́ẹ̀ láyé kò tọ́ sí ẹ̀mí náà sí lecture lórí ẹ̀ pé téèyàn bá sọ ọ̀rọ̀ yẹn kó tọ́wọ́ tètè withdraw rẹ̀ kó tó kú ni o àti pé Ọlọ́run ló mọ kọ̀rọ̀ ló mọ gbangba ó kálukú gbogbo ẹni tí ń fẹjú o ramúfò yìí wallahi kọ̀kọ́ wọn burú ju tàwọn tí ń láwọn méjì lọ. ìmọ̀ràn tí mo kàn fẹ́ fún ọba orin àti gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ torí ọlọ́gbọ́n la fi ń dá so ògùn gọbalẹ̀ nítorí bá ti jẹ mọ́rọ́ ẹ̀sìn ó wà fún látàrí kan èèyàn ọmọ wa kẹ́ẹ̀bù láti gbé ọ̀rọ̀ jáde ní títorí ọlọ́gbọ́n la fi ń dá so ògùn gọbalẹ̀ òun gan òun bá so òun ọ̀balẹ̀ àmọ́ nítorí ọlọ́gbọ́n tí ó rí àwa dá so ẹ̀ balẹ̀ àwọn alábòsí tí wọn fẹ́ tì í ṣubú ẹ̀rọ wa bòmí ẹ̀fọ́ jẹ́ pé Islam lẹ́tọ̀ sẹ́yìn ẹ̀rọ òun ò sì ní ṣubú Ọlọ́run tó gbéga kò ní gbé ṣubú ẹni ọba níwò ẹni fámìlì kò ní bẹ́ẹ̀ lọ́n pé kí Saheed Òṣùpá ṣubú Alhaji K1 ẹ̀ ní ṣubú Alhaji Pasuma ò ní ṣubú Malaika ò ní ṣubú Taye Currency ò ní ṣubú àwọn tó lórúkọ Àṣàkẹ́ tó lọ wúra ò ní ṣubú àti gbogbo yín láyé nìkan lẹ́ àti Taye Currency Alhaji Rashidi Ayinde ò ní ṣubú rárá àwọn níbi tá a ti ń sin lọ́hùn á rẹ̀ ni tí ó wù àbí ṣètánì á sì rẹ̀ ni tí ó wù àpétọ́ lọ́hùn àwọn kan bẹ níbi àti ń tàwa kódà bó bá rí òhò obìnrin ojú rẹ̀ ò sí nítòsí jìnnà lójú ẹ̀ wà ẹlòmíì bí tá a ti ń tàwa obìnrin tó wọ aṣọ látòkè délẹ̀ ojú fojú bọ́ òhò rẹ̀ nítorí náà wà lọ́nu nítorí kálukú bá lọ innamal a'malu binniyat àníyàn tó ń kálukú bá fi ṣe ní ọba bọ̀ ọmọdé Ṣàzú ilé Olúwa ilé kan ni tó jẹ́ pé tó bá yí ipò rẹ̀ lọ́wọ́ ọmọ ìwò pé kí ló wá special ara lé ilé tó jẹ́ gbogbo ara kìkì asẹ́ àìmọye ń tá fi tá tọrọ bí bàtà dán Ọlọ́run wò kọ́mọ dẹ̀ sẹ́bi mọ̀nàmọ́ná gbogbo ìṣòro ayé tẹ̀yàn bá lé káàkiri ayé aláàfáà gbà ọ́ ẹlòmíì náà gbà ọ́ àmì náà gbà ọ́ tọ́ ọba ìdé wúra tọ́ ọba tọrọ bẹ́ẹ̀ tí ò bá ìṣẹ́ kò síbi yẹn tí tó lè tọrọ ẹ̀mọ́ láyé kò lè sẹ́mọ́ Ọlọ́run níjì àti yọ̀ọ̀dà kan yẹn lásìkò yẹn ẹ̀ ti pọ̀tà nìyẹn ni mo fi kí Ṣàzú olórin inú mi máa ń dùn sí ẹ àbíbò náà mo dẹ̀ mọ̀ yí pé gbogbo ohun tó ń ṣe yẹn fúngbà díẹ̀ ni tó o bá rí owó gidi buhaya gbogbo ẹ̀ lọ́pàtì tọrọwọ́ lọ wá Ọlọ́run sì kún ọ lówó náà Ọlọ́run fi ẹ lọ́kàn balẹ̀ ẹni tó sanwó òmùra rẹ̀ náà aṣàdúrà fún náà lóòrì ṣubú dáadáa yóò pọ̀ sí lóore yóò pọ̀ sí nídùnnú tó o bá jẹ́ òmùra Ọlọ́run ni ó lọ sìn má láníyàn káníyàn lọ o kéèyàn ọmọ bàgbà dájọ́ kí dájọ́ bọ̀ ẹ wá wò mo tó wá rí kan tó yẹ ká fi làákàyè ká fi call attention olórí onímọ̀tò lẹ́kọ̀ọ́ Ṣẹ́gò Alhaji Mustapha Ṣẹ́gò Adékúnlé mo kí ẹ òkú ọmọ ṣe mo rí fídíò òun àti Ṣàzú ni mo fẹ́ bá sọ̀rọ̀ tọ́lọ́ bá fẹ́ fi yàn mọ̀nà ẹnìkan náà lọ́dọ̀ wúlò. mo gbọ́ tí Ṣàzú sọ wípé mo lọ wúra wọn làwọn òrìṣà bẹ́ẹ̀ nù Káàbà no kò sórí sànù Káàbà kò sí tó jọ bẹ́ẹ̀
àwa ti rí inú Kaaba yìí láì mọye ìgbà ó sì lè lọ wo lórí íńtánẹ́ẹ̀tì kan Google ẹ̀ pé ó fẹ́ rí inner part of Kaaba Google gbé wa ó rí pé kò sí anything lẹ́yìn àwọn gold tí wọ́n bọ ànábì nígbà yẹ tí wọ́n fi dírẹ́sì bẹ̀ àwọn gold kankan ní bẹ́ẹ̀ àtàwọn perfume oríṣiríṣi àtàwọn òrùka tí wọ́n bọ ànábì ní ló bá bẹ́ẹ̀ àyà Kùránì ló torí tí wọ́n hàn sára nù Kaaba ilé àṣẹ ni àmọ́ kò sí nǹkan kan bẹ́ẹ̀ kí ló dé tí wọ́n fi kọ́kọ́ pè ní pé òrìṣà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá wa tó sọ̀rọ̀ yẹn wọ́n gé fídíò yẹn out of context ni àwọn oníkọ́tàǹsó ni wọ́n gé kí ni tó ṣẹlẹ̀ ànábì Ibrahim ló kọ́ Kaaba òun ló kọ́kọ́ ṣiṣẹ́ hajj láyé la fi ń pè ní manasikal hajj millata Ibrahim ọ̀nà àgbà tí ànábì Ibrahim fi sin Ọlọ́run ni ìlànà rẹ̀ ní kókó èrè òrìṣà sínú Kaaba ìgbà tí ànábì Ibrahim wá jáde láyé ànábì ní ó tètè dé báwọn èèyàn ò bá tẹ̀ ti rí òjíṣẹ́ tí ó tètè dé wọ́n á gba ibòmíì lọ ní wọ́n fi wá bẹ̀rẹ̀ sí ní lọ sa ère sínú Kaaba lẹ́yìn ikú ànábì wa Ibrahim bóyá bíi 300 or 400 years ní wọ́n bẹ̀rẹ̀ sí sa ère jọ síbẹ̀ lọ́wọ́ àdì pé bá ànábì Ibrahim ṣe máa ń ṣiṣẹ́ hajj yẹn táwọn èèyàn máa yípo lé ilé yẹn gbogbo àwọn tó wá ń gbà náà gbà tí wọ́n rẹ́ ni kí á fi wọ́n mọ̀nà àwọn náà wà ère tí wà ń bẹ̀ wọ́n wà yípo bẹ̀ lórí ìyẹn la wá gbé ànábì wa Muhammad délé ṣe lọ́ọ́ fọ Kaaba lọ́ọ́ dá padà sí his original status bó ṣe wà níjọ́ tí wọ́n kọ́ ìyẹn ló dẹ̀fà níjọ́ tí ànábì kọ́kọ́ wọlé ní amọ̀lọ́fàtì lẹ́yìn ìgbà tí wọ́n ti tilẹ̀kùn mọ́tò náà wá sílẹ̀kùn fún wíwọlé tó wọ̀lú mọ́ Kaaba yìí ibi Kaaba yẹn ló lọ straight tẹ́lẹ̀ kó gbogbo èrè òrìṣà tí ń bẹ́ẹ̀ jáde wọ́n sun níná wọ́n dẹ̀ fọ inú Kaaba yẹn mọ́ ló wá sọ pé láti èmi lọ afọ ọmọ fọba tó ní bó ṣe rí láti ìpìlẹ̀ àti dá a padà sílẹ̀. mi ò fi eléyìí bú àwọn olórìṣà mi ò dẹ̀ fi eléyìí bú àwọn traditionalists àmọ́ òdodo tí ń bẹ nínú ẹ̀sìn tiwa bó ṣe rí nìyẹn nítorí náà Zazu tó o bá ń lọ òmùra Ọlọ́run sọ ẹ lọ Ọlọ́run sọ ẹ bọ̀ àṣàkẹ́ ni gbogbo wa ń ṣàdúrà fún un lóòótọ́ kò di dandan kéèyàn ó gbọ́ wọn fún un ká níbi ajára ní aṣíwájú gbogbo ayé ò lè gbọ́ tán orí tí èèyàn bíi 10 million over 13 million làwọn tó lọ òmùra Ramadan ta lù tán yìí over 13 million ṣé gbogbo wọn náà ni wọ́n ti wáyé òmùgọ̀ ni ìsìlámù ló. ká máa ṣe tá ni má ṣe tú wa ká àwa náà máa hùwà tí ò dáa ká lè gbádùn ara wa. ká lè jà àbọ̀ fọ́ba tó láyé. ká lè jà àbọ̀ fọ́ba tó láyé. káwa náà máa hùwà tí ò dáa ká lè jà àbọ̀ fọ́ba tó láyé. gbogbo mùsùlùmí ayé àwọn tí wọ́n lọ sínú òṣùpá nítorí tòun mi nìyẹn ìsìlámù àgbáyé ò lólórí ilẹ̀ Saudi ò kára wọn kún olórí gbogbo ìsìlámù àgbáyé ò lẹ́yìn pé ẹ wá ṣe hajj ẹ wá ṣe umura ẹ jẹ́ àjọsọ rẹ̀ sí ọ̀tán wọn fúnra wọn bọ political aspect of the world bàbẹ́ríkà ṣe ń jà lórí àwọn ẹlẹ́sìn Christianity Saudi ló yẹ kó máa jà lórí gbogbo mùsùlùmí àgbáyé ẹ wo àwọn tí wọ́n lọ sínú òṣùpá mùsùlùmí ìjọba Saudi ìjọba mùsùlùmí àgbáyé ló yẹ ká dá owó jọ pé òṣùpá yìí kàn wá ju àwọn tí wọ́n lọ owó yìí lọ tẹ́lẹ̀ bá gbọ́ iye owó tí wọ́n san ní tìtorí pé wọ́n lọ owó tó wà lẹ́yìn òṣùpá $93 billion owó tó ju bọ́jẹ̀tì Nàìjíríà ọdún mẹ́rin lọ èèyàn lanu ni pé kí ni wọ́n wá lọ ó náà ní ẹlọ́tí ẹdẹ yẹn kí ni wọ́n rí bẹ́ẹ̀ àmọ́ lọ́dọ̀ àwọn onísáyẹ̀nsì wàláhì wọ́n mọ̀ tí wọ́n rí o òṣèré dànù ẹ wá dákun níta wá wúlò báyìí oorun làwa mùsùlùmí là ń lò láti fi máa sìnkú tá a kírun oorun kọ́ làwa mùsùlùmí ń kí o mo ti gbọ́ tí arákùnrin kan ti ń takò Islam tó lóorun là ń forí balẹ̀ fún rárá oorun ò sí lójú kan sọ̀rọ̀ ojú kan lòrun wà ní gbogbo ara ayé bẹ́ẹ̀ ibi tó oorun bá ti yọ yóò ṣe sẹ́ńtà ibi location Kaaba wà ó tán transformer ní Kaaba gbogbo àdúrà tá a bá ṣe kó gbàbẹ kó dẹ̀ padà lọ sókè oorun nílẹ̀ á fi mọ àsìkò àsùbá nígbà tó bá ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ní ìdájí tí ò tí ì yọ tá a kàn rí fẹ́sífẹ́sí pé bí lóorun ti fẹ́ yọ àsùbá nù àsìkò àyílà dúró nígbà tó oorun bá kàtà ní àwọn bàbá aláyé jọ̀hún òjìji èèyàn ni wọ́n fi máa ń wò nígbà tó jìjì bá dúró ṣe déédéé rẹ àyílà nù tó jìjì bá gùn tó dọ́bù rẹ àlàásà ìdé nìyẹn magribi ìgbà tó oorun wọ̀ Ọlọ́run fi ṣe calculation ní kò ní kankan ṣe pẹ̀lú oorun kí lọ́kàn wà tó rùn bọ̀ òun là fi mú táìmù àti kírun òṣùpá là fi mú táìmù àti ṣe ájì òṣùpá là fi mú táìmù àti gba àwẹ̀ òṣùpá là fi mú táìmù àti kírun ọdún léyá ọdún ìtúnu àwẹ̀ òṣùpá yìí kan náà ni òṣùpá yìí náà ni wọ́n ń dá confusion lẹ̀ láàrin àwa mùsùlùmí lórí onílòsù ọlálòsù irọ́ ni àwọn kan mọ́sù sílẹ̀ ọ̀nà mẹ́tàlá gbà mọ́sù àwọn kan dúró lórí súnmọ́ ẹ̀dá òyàkè bá a bá fojú kan oṣù báyìí láàtò nígbà míì tó dẹ̀ jẹ́ wípé oṣù ó lé nígbà míì àní rí ẹ wo àwọn ẹ̀tọ́ tó yẹ ìkọ́ra yìí ọ̀gá astronaut tó wà nílẹ̀ Saudi wọ́n pè ní Dr. Al-Haq òun ló sọ fún Saudi pé ọjọ́ tí oṣù ó lé gangan ojú ò lè rí torí déédéé aago 3:01 PM ní lóṣù yẹn ó lé tó bá lé ẹ̀ lérí tó sùn ò bá ti wọ 12 hours yóò difficult láti rí àmóṣù ti lé níjọ́ yẹn inú wa padà tẹ̀lé tí báwo ẹ̀ méjọ́ tí ayé fi ráìmọ̀ lọ́dún ọ̀sọ̀jọ́ tí ó bẹ̀rẹ̀ yóò dẹ̀ sọ̀jọ́ tí ó parí àmọ́ Saudi ò ní declare àbá tẹ̀lé nígbà tóun ti ní ó ti lé yẹn àwọn náà sẹ́ẹ̀tì kámẹ́rà tó wà lórí
hòtẹ́ẹ̀lì ńlá tó wà níwájú haram tá aago wà lórí ẹ̀ aago yẹn first story building ni irinṣẹ́ tí wọ́n fi wá oṣù ló wà lórí gbogbo aago yẹn àwọn náà wá àwòrán rí kó right ni wọ́n fi tẹ̀lé ọ̀tọ̀ làwọn tí wọ́n ń ṣe calculation mọ́mú sílẹ̀ ọ̀tọ̀ ní tiwọn ọ̀tọ̀ ní tàwọn astronaut àwọn tí wọ́n lọ sínú òṣùpá tí wọ́n rìn ní ọjọ́ mẹ́wàá bọ̀ wọ́n lọ wọ́n dé wọ́n níjọ́ oṣù wọn lè ní ìwọ tó kúrò kọ̀rọ̀ yàrá rẹ̀ ìwọ sì gbé rárá ó ti jọ abá tó rí àìmọye ramadana tó ti gbà nígbà tí ìsinú ramadana àìmọye sínú tó ti ṣí nígbà tí kì í sàsìkò sínú ọjọ́ òun la tó fẹ́ fi ọ̀làjú kún ẹ̀sìn nígbà yà Ànábì sallallahu alaihi wasallam Ànábì gbọ́ ọlọ́ba Ànábì sọ̀rọ̀ wípé nǹkan báyìí ti ṣẹlẹ̀ àwọn tí wọ́n ṣàdéhùn pẹ̀lú Ànábì wọ́n ti yẹ àdéhùn Ànábì ò torí pé Kùránì wí ó gbé àwọn èèyàn dìde ní pé ẹ lọ wo bẹ̀ ẹ lọ kọ̀ǹfàmù ẹ̀ kò sí tó burú kí gbogbo mùsùlùmí àgbáyé káàná ọkàn èèyàn lọ wo òṣùpá yẹn odidi ayé kan lòun náà kìkì apáta kan nínú ẹ̀ ní connection òṣùpá àtàyé ó pọ̀ gan tí wọ́n bá débẹ̀ lọ́wọ́ aspect ibi dark side yẹn tí wọ́n ti fi fídíò rẹ̀ hàn èyí ò rí pé oríṣiríṣi àwọn òkúta àpáta Ọlọ́run sí òṣùpá kó máa yí ayé po kó lè jẹ́ protection fáyé ni àwọn òkúta ńláńlá tí bá yí bọ̀ àwọn mọ̀tíọ̀ àti àwọn yìnyín tó dìrí gidi mo ti gbàgbé tó máa ń pa cosmos tó dìrí gidi tó bá jálu ayé òmí lè pààyàn òṣùpá ní faragba gbogbo ẹ̀ ní òjò sí ẹ̀dá Ọlọ́run kan nínú òṣùpá ìdí ẹlẹ́ẹ̀kejì táwọn lọ àwọn tá a lá jẹ́lẹ́sìn ẹ̀wọ̀n bí abayé jẹ́dé àwọn lọ wò pé àyímọ̀ sáà lè kọ́ hòtẹ́ẹ̀lì síbi tí o sàtẹ́gùn tá a mi sí ni níjọ́ ayé bá fẹ́ parun ẹ má gbàgbé pé Amẹ́ríkà ní plane nìkan níjọ́ ayé bá fẹ́ parun èèyàn wá ń kíní kan ní plane yẹn gbà plane yẹn nìkan ló lè fò láàrin atomic tí nǹkan kan ò ní ṣe bí ò bá sẹ́ni kankan láyé máa wọ́n padà sọ̀kalẹ̀ tí ọmọ ènìyàn continue tọ́mọ ènìyàn ò fi ní parun àti àwọn olóṣùpá ara assignment ní a fi kówó kalẹ̀ ní pé níjọ́ ayé bá fẹ́ parun síbi kan bẹ́ẹ̀ tá a lè kọ́kọ́ kó àwọn èèyàn pamọ́ síná kó tó di parun yóò wá sọ̀kalẹ̀ sáyé lára ẹ̀ ní láti study radiation lára ẹ̀ ní láti study pé sáà tó lè dénú red planet torí òṣùpá yẹn ti tó súnmọ́ red planet dáyé lọ sáà lè fi bíbá ìṣe station tá a bá lọ ní red planet kákọ́ síbi díẹ̀ àtàwọn oríṣiríṣi ìrònú tó jìnnà àwa mùsùlùmí náà wá nílò òṣùpá fẹ́ẹ̀ ju gbogbo àwọn tí wọ́n lọ bẹ̀ yìí lọ gbogbo tí ń jẹ́ tidin òṣùpá òkun tí máa ń ṣègbì òṣùpá ní jẹ́ kókun ó ṣègbì láyé ara connection rẹ̀ ni gratification òṣùpá ni òkun fi ń ṣe ìgbì tí ò bá sí òṣùpá ni omi lásán ni gbogbo tẹ̀lé yẹn bẹ́ẹ̀ tó bá di time tó sùn fẹ́ lé agbára òṣùpá máa ń pọ̀ lórí ayé agbára yẹn ni ìgbì ló fi jẹ́ pé àsìkò ìgbà tó òṣùpá bá ṣẹ̀ṣẹ̀ lé ìgbì máa ń pọ̀ létí òkun ju àwọn ọjọ́ yòókù lọ kí wàá sọkùn nìkan ọpọlọ gbogbo ẹ̀dá tí ń bẹ lórílẹ̀ ni táìtì yẹn máa ń wọ ọpọlọ wa bẹ́ẹ̀ tí nítorí pọpọlọ majority wa balance àkínfura ẹni ó bá jẹ́ oníbínú àsìkò gbàyà ìbínú yẹn ó pọ̀ sí ẹni ó bá jẹ́ ẹni tó wà mentally retarded ẹni tó ní mental problem ẹni tó pọlọ ẹtì yẹ tó ti dèrò àrò bí bá ń gbádùn bọ̀ tó sùn bá lé kó tó ń tún oògùn rẹ̀ lò tó ń kéde yọ ṣe kí ọpọlọ náà bàbá fi máa ń sọ pé oṣù ẹ̀ lé ní náà fi máa ń pẹ́ ẹni tó ní mental problem ní lunatic èdè Greek ní luna ni wọ́n ń lò fún òṣùpá ẹni tó bá wà lunatic agbára gratification òṣùpá ní ṣèkì ọpọlọ ẹ̀ ọwọ́ oṣù rẹ̀ tó léwu yóò ṣe wèrè díẹ̀ kó tó di para rẹ̀ tó máa. Dr. Saheed Òṣùpá ẹ ti fẹ́ máa gbé agbára fún kan bí yàtọ̀ sọ́lọ́ ẹ ti fẹ́ nǹkan tó lọ́wọ́ bá dé ètì jù láyé yìí òun ni pé kéèyàn máa gbọ́lá fún kan míì ju Ọlọ́run bá lọ ẹ ti fẹ́ máa gbé ọlá fún oògùn ju Ọlọ́run bá tó dá yín tó dá oògùn lọ ẹjọ́ tó yọ lọ́n kí n Dr. Saheed Òṣùpá ẹ tún ìgbàgbọ́ yín ṣe ẹjọ́ tó yọ lọ́n Ọlọ́run bá ló ṣe oore fún yín òun ló gbé yín débi tó dé kò kí ń ṣe oògùn ẹjọ́ ẹ tún ìgbàgbọ́ yín ẹ tún ṣe. Saheed Òṣùpá oògùn kọ́ ló gbé yín débi tẹ́tẹ́ lónìí o ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ oògùn kọ́ ló gbé yín débi tẹ́tẹ́ lónìí tẹ́ bá sọ wípé oògùn ni ó yá àwọn Wizkid ńkọ́ ṣé oògùn ló gbé Wizkid débi tó dé lónìí Davido ṣé oògùn ló gbé débi tó dé lónìí Burna Boy ṣé oògùn ló gbé débi tó dé lónìí ẹ dákun Cristiano Ronaldo ńkọ́ the most popular person on earth right now is Cristiano Ronaldo òun ló ní followers jù ní gbogbo àgbáyé lórí Instagram ṣé oògùn ló gbé débi tó náà dé yẹn Messi ńkọ́ ṣé oògùn ló gbé débi tó dé yẹn kí ni Dr. Saheed Òṣùpá ohun tó lọ sọ wípé ẹ máa jẹ láyé òun rẹ ti jẹ yẹn yes tó lọ bá sọ wípé ẹ ní lówó kódà kẹfì gbogbo ayé yìí ṣe oògùn owó tán wà láyé ẹ níní tó lọ bá dẹ sọ wípé ẹ máa ní ó já sí wípé ọṣẹ kékeré kan lè kàn ṣe lásán owó adé tí ó yàpá àkọlé Ọlọ́run ló ń ṣe nínú ìgbésí ayé yín ẹ dákun tó yọ Ọlọ́run kí ẹ ní wálẹ̀ o ẹ dẹ̀ ní jábọ́ lágbára Ọlọ́run. ọjọ́ méje tẹ́ ẹ dá fún K1 the ultimate Wasiu Ayinde Ọmọgbọ́láhàn ọjọ́ yìí ò tí ì pé ẹ wo bẹ́ẹ̀ ṣe ń rẹ́rìn ẹ bẹ́ẹ̀ ṣe ń sẹ̀sìn ẹ̀rín òfò lẹ́rìn abẹ́ sunkún ẹ rí bẹ́ẹ̀ ṣe ń sẹ̀sìn èèyàn lẹ́ wá ganu ṣé kò rí yín dákẹ́ kó tó sọ pé wá ganu
ẹ wá jáde ẹ wá sọ pé ẹ̀yin lẹ́ni Ọlọ́run níbo Ọlọ́run ti mọ̀ yálà yá àti pàdé babalá bàbá yín rí orí Saheed Òṣùpá ló kàn Wàsíù Àyìndé máa ń fìyàn ṣe yẹ̀yẹ́ ni Saheed Òṣùpá gbé àpótí tì yín àárọ̀ yín àti gbogbo ibi tí yálà yá yín ti múná á fi yín sọ̀rọ̀ ẹni tọ́lọ̀ wọn bá ń bẹ lára ẹ̀ mi kúkú rírí mi máa rí mo dẹ̀ fi Al-Qur'ani búra mi ṣe nítorí owó bọ̀ mo jẹ́ ká mọ reality ẹ ti ń dojú tìwájú ẹ já rọ́nà lọ ẹ ti ń dínà máwọn tí ń bọ̀ lẹ́yìn ìtí Saheed Òṣùpá ń sọ fún yín ó ní táwọn sọ pé má rọ̀ búkà wàá sọ pé Allahu ni má nàbí yúkà wàá sọ pé ànábì ni má kìtàbùkà wàá sọ pé Kùránì ni má dínúkà wàá sọ pé ìsìlámù ni ó ní gbogbo ń tẹ́ ń wí yìí ń ti ń sọ fún yín ní pé ẹ tẹ̀lé ẹnu lásán lẹ fi ń wí ó ní àbòsí Ọlọ́run tó pọ̀ tẹ́ ń ṣe ni ò dáa that is Ọlọ́run ni mo gbójúlé ó dà gẹ́gẹ́ tó àfáà tó fàtẹ̀sùbà tó wọnú mọ́tò tí ń ṣe ya Allah la hawla wala quwwata illa billah táyà mọ́tò kan fọ́lẹ̀ kan náà ní pọ́ọ̀ ló bá di yé ọmọ owó ikú lójú ọwọ́ o dáadáa ilẹ̀ṣẹ̀ àtẹ̀pẹ́lẹsẹ̀ tẹ̀lé ẹni bá dárí sábàlá pápá náà ni àfa táyà lọ fọ́ ẹ kú ń tẹ̀ ń sọ yí ọjọ́ mọ́ tẹ̀sùbá tẹ̀ ń fa ìdí Saheed Òṣùpá ń kílẹ̀ nìyẹn. ọmọ àkànbí tù náà ni o ẹ dákun mo fẹ́ béèrè kan ni kí ló dé kí ló fà á tó jẹ́ wípé tí aṣẹ́wó bá ń ṣaṣẹ́wó aṣẹ́wó tó ń ṣaṣẹ́wó right tí ayé bá pè láṣẹ́wó inú wọn máa bí aṣẹ́wó yóò fẹ́ jà ẹni tó ń ṣàfọwọ́rá tó ń jalè tí ayé bá pè ní agbéwìrì àbí olè àbí alọ́tọ́kọ́ ló ń kígbe kí ló dé tó máa fẹ́ máa jà ọ̀rọ̀ Saheed Òṣùpá kí n sọ Saheed Òṣùpá Akóredé òun ló fa ọ̀rọ̀ yìí nítorí àsìkò ọ̀rọ̀ kan já rìnrìn lẹ́nujọ́ mẹ́ta yìí tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí rọ́bìṣì ara wọn tán rò bá wọn rọ́bìṣì Saheed Òṣùpá Akóredé àtẹni tí ò tó kálíbà ẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ tọ́pẹ̀ra wọn láàfáà tí wọ́n ní ó sọ̀rọ̀ yẹ̀yẹ́ bá Al-Qur'an ó sọ̀rọ̀ yẹ̀yẹ́ ó sọ pé kèfèrí lòun ṣe rí kí n tó gbé yín ṣépè báyé yín ò ní dáa mi tí gbé yín ṣépè o kí n dẹ̀ tó gbé yín ṣépè pé olórí ibú ẹni àìjírí ẹni àìjí kò ní mi tí gbé yín ṣépè o kí n tó wá sọ fún yín pé ẹ̀yẹ nínú ẹni tó ń ṣe Islam bẹ́ẹ̀ ni òfò ó yẹ kí ìyá yín ti flush yín dànù lẹ́yìn àfáà tí ọ̀rọ̀ yìí bá wí mi tí ṣépè fún yín o bọ́ ẹ̀ ní ṣe oríire gbogbo oríire tọ́lọ̀ ti ṣe fún yín Ọlọ́run àbájẹ́ wọ́n ṣépè fún yín ni ẹ ṣe jẹ́ ọmọ àtiro tó jẹ́ pé máa ra bàtà ẹsẹ̀ méjì lọ fún ìyá rẹ̀ tí ìyá rẹ̀ ó fi wá pàtó fún pé olùsí ni ó ti gbà ẹgbẹ́sẹ̀ kan ni mo ní ni. now ọkùnrin yìí ń sọ̀rọ̀ ó ní òun ń ṣoògùn wọ́n ní kóun wá ṣe interview náà wọ́n ní kóun wá ṣe òun náà òun ní interview olóògùn lòun ṣé tóun bá ṣoògùn ṣé panadol ló máa jẹ́ kóun ṣoríire ṣé paracetamol ló máa jẹ́ kóun ṣoríire ó dẹ̀ sọ fáwọn ọmọ ẹ̀yìn ẹ lọ ṣoògùn sọyè ó proud pẹ̀lú tó ń ṣe ó dẹ̀ fi nǹkan yẹn ṣe rere ó dẹ̀ ní òun òfin tóun ṣe ká òun ọba tẹ̀yàn jẹ́ Saheed Òṣùpá sọ bẹ́ẹ̀ ó wá pé gbólóhùn kan ó ní wípé gbogbo èmi ni mo gbójúlé Kùránì mo gbójúlé Bíbélì ó ní sàkámàjẹ ni wallahi làásìm kò parọ́ mo fi Al-Qur'ani búra kò parọ́ ó ní sàkámàjẹ ni ṣé kìí ṣe sàkámàjẹ ni Al-Qur'ani kọ́ ni ń bá wí àwọn kan wà tí Saheed Òṣùpá ò bá wí rárá kò bá Al-Qur'ani wípé Al-Qur'ani yìí ṣèwé Ọlọ́run kò sọ wípé Bíbélì ò kì í ṣèwé Ọlọ́run kò sọ pé ànábì ò kì í ṣe ànábì Ọlọ́run kò sọ pé Jésù kò ń ṣe anyhow báwọn ọmọ ìyá mi nínú Kristẹni bá ṣe pé ó lóun fi wọ́n sí regard ó ní bọ̀tí tí ń bí òun nínú jù ń bẹ̀ àwọn tí wọ́n ń pariwo Al-Qur'ani lágbójúlé in tó wà lẹ́yìn ọ̀fà ó ju èjì ẹ̀sìn lọ ẹ lọ láì tí yín kẹ́ gbọ́ gbogbo wá sí orí ibú tẹ́lómi nínú yín tẹ́ rò pé ẹ máa ń ṣe wallahi làásìm tí ọ̀rọ̀ ẹ̀sìn bá dàrú tí ànábì sọ pé Ọlọ́run sọ pé tí ò bá ṣùọ̀ fáwọn èèyàn mọ́ mo fẹ́ lè sọ pé the next person tó yẹ kẹ́ mọ́ lọ tẹ́tí sórin ẹ̀ láwọn ètò dánú orin ẹ̀ Saheed Òṣùpá ni wallahi mo tún búra pẹ̀lú orúkọ Ọlọ́run lẹ́yìn àfàrà dáradára ìyàmúnitáná wọ́rọ̀ yìí ó wá lóun wá sọ̀rọ̀ ara wa ń ta yín gbogbo yín wá ń sọ̀rọ̀ ó wá parí ọ̀rọ̀ yẹn ó ní ayé gbaporo lọ́nà àbòsí láti níláárí wọn dúró dágbára Ọlọ́run ẹ wà fún Abdulrasaq ló mọ́ta hafizahullah ẹ wọjọ́ tá a fà yẹn sọ̀rọ̀ bí ẹni tó fẹ́ ṣìṣọ́ kó dé ṣìṣọ́ ó ní bóun ṣe ní sùúrù tóun tẹ̀lé tọ́lọ́run yìí tí ò sówó tí ò sí nǹkan kan yìí ó ní tóun bá bóun ṣe mú mẹ́ra tí ìyá ń jẹun yìí ó ní tóun bá padà wá dé àlùkìyámọ̀ tóun bá rí bọ́lọ̀ wá kẹ́ àwọn àfa ẹgbẹ́ òun tí wọ́n wá lówó lọ́wọ́ tí wọ́n tọ́lọ́run kẹ́ wọn tí ò fìyà jẹ wọ́n ní gbogbo ọ̀nà tá ń gba ọ̀nà ẹ̀bùrú lọ́wọ́ gun mọ́tò ńláńlá ó ní yóò dùn ún gan àfa yẹn dẹ̀ sunkún àfa yẹn ò sì sọ ó ní tó ń rí lágbọ̀nrín àwọn àfa ni ó tún wá sọ̀rọ̀ kan ó ní èmi ń ṣe àbòsí tẹ̀yìn ń ṣe in tó ń sọ ní pé olóògùn lòun ẹ̀yin àǹfà tẹ́ ẹ súnmọ́ òun tẹ́ ẹ rọgbà káàrún ọ̀pọ̀lọpọ̀ yín tó ń rí ẹ̀ ń ṣoògùn ẹ̀ gbàgbọ́ nínú Kùránì ẹ̀ gbàgbọ́ nínú gbogbo tẹ́ ń sọ most of you pastors olóògùn
ológun nìyẹn gbàgbọ́ nínú bíbélì in tó ń sọ nìyẹn. Kí ló dé àwọn section tí kì í ṣoògùn ẹ fẹ́ darapọ̀ mọ́ wọn ẹ kúkú fóògùn lẹ̀ mọ́ ṣoògùn ẹ lọ darapọ̀ mọ́ wọn. Section tó ń ṣoògùn nìyí ẹlòmíràn wá bá yá ní kẹrin lọ́wọ́ ẹgbẹ́ bulé lọ́wọ́ èmi ológun lèmi kí ni problem yín gan? ó lè ti ń jalè oníbẹ́kẹ́ pé òun ló lè aṣẹ́wó oníbẹ́kẹ́ pé òun láṣẹ́wó ṣọ́ọ̀gùn lẹ́bìí mú ni àbọ̀ náà ẹ̀yin tẹ́ ń tẹná wọ́n rò pònú rádaràda ayáláyé bàjẹ́ yìí ṣe lásán ni Wàsíù Àyìndé sọ fún yín pé ẹ wá dánú ṣé kò rí yín tán ni sí mi finish lélẹ́yìn náà Saheed Òṣùpá fúnra rẹ̀ ayé ni ayé kan tọ́lọ́ wọn bá dání mi rírí bọ̀ ìrú ẹ̀ tí mo ń gbọ́ lọ́dọ̀ àwọn tó súnmọ́ ayé ni so ó dẹ̀ mọ́ ibi tó ń bí lọ́ngì sí ìwọ àfa kan wá jáde ẹ̀ wá ń sọ pé kíní kan má ṣe kíní kan mọ́ ó lé everybody wèrè everybody ọ̀sìn everybody òpónú everybody ẹ̀ já wèrè wáàsí ni Saheed Òṣùpá sọ fún yín wáàsí ló ṣe fún yín wáàsí ló ṣe fún yín lóun ṣàbòsí tẹ́yìn náà ń ṣe ẹ̀yin wá ń sọ̀rọ̀ àbòsí yẹn ni pé ẹ̀ ń ṣoògùn ẹ mọ̀ dákọ̀ pálù Kùránì lẹ gbójúlé mọ́ yín nǹkan tí ń bẹ lẹ́yìn ọ̀fà ẹ̀sìn ó ju èjì ẹ̀sìn lọ nǹkan tó ń sọ fún yín nìyẹn mo jẹ́rìí ẹ̀ tí mo ní ẹ máa jáde fún orí bú ọ̀rọ̀ ẹ máa ṣẹ̀sìn lọ́tẹ̀ yìí ẹ̀yin olórí burúkú tó pọ̀ nínú Ìsìlámù tó yẹ ká rán èèyàn ń tẹ̀lé Barrister bọ̀ ń tẹ̀lé Wàsíù Àyìndé bọ̀ ṣé kò ní bí gbogbo wọn ṣe lórí ayé wọn wèrè níjọ́ tí Barrister fún ọmọ kí náà pé lóyún tó ní òun fi jọ ànábì kan pé kíní kankan ni ẹ rí nǹkan kan ṣe sí ètò ẹ̀kẹ́ náà wèrè àtàsíwí pọ̀ nínú Ìsìlámù tó yẹ kẹ́ járàn ẹ bẹ̀rẹ̀ sí ní ìrànjú ọmọ ọlọ́mọ ẹ̀yẹn ní òfò ẹni àdánù ẹ̀yìn àfáàtẹ̀ ń gbọ́ ọmọ lékéwú ṣé ti ní táwọn ọmọ yín ń dáńtà ń gbàtẹ́ jáde lábẹ́ yín nísìn wọ́n jọ ń bojú yín jẹ ni o ó máa dá tọ́lọ́mọba ní kí lékéwú máa lọ títí ó máa dá kẹ́ ṣe scan lórí àwọn ọmọ wípé sọmọ yìí o tó bá jáde látọ̀dọ̀ yín o ṣé yóò yàn rẹ̀ ni àbí yóò yẹ lérí ibú eléri ibú ló pọ̀ ju ọgbẹ́ tẹ́ ń jáde nítorí ẹ̀kẹ́ ẹ̀ràn ẹ dájá ẹ̀sìn sílẹ̀ àníṣinmi mọ́ kò sí sinmi everywhere á dẹ̀ kìlọ̀ fún yín ẹ̀ gbọ́ ẹ wá ń jáde ẹ̀yin ò bẹ̀rù Ọlọ́run lórí ibú bẹ́ẹ̀ bá bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù owó. ó ní ṣàṣẹ mẹ́rin ló complain láti gbà tẹ́tí ń kọ́ ní Islam tí Tẹ̀fẹ́ Àlàó onífá Barrister onífá tí wàá ìṣòkò ní Islam tí kò kọ́ ní Islam ẹni tó tẹ Barrister àfa òsì apari kò sí á jáde kó a mọ̀ sọ pé bàrí mọ́kànnì Islam mọ́ Wàsíù Àyìndé sí òkọ́ ní Islam tí kò nífá àwọn tó tẹ̀ fá ń jẹ̀bi wọn sì á mọ jáde pé àbẹ́ gbàlódé ẹ̀dá pé gbàlódé tẹ́fà àwọn tó tẹ̀ fá lẹ́gbà wọn sì á jáde pé Wàsíù Àyìndé mọ́kànnì bọ̀ọ̀bọ̀ ẹ̀yìn tí wèrè láì tọ́ nìyí ọ wà gbéra fúnra rẹ̀ ó lọ lè Saheed Òṣùpá ó wà níbi Saheed orin tẹ́ kọ́ ìfẹ́ kẹ́ kọ́ mọ́ tó wá ti wá sọ tán ó wà lọ sí ọjà ó lọ gba mọ́rúwá ó lọ ra mọ́rúwá ó gbù Saheed Òṣùpá ẹ mọ́ kọrin mọ́ ọ̀dà ìpèsè mọ́rúwá yìí ní òpè torí pé ó tó sọ fún pé Saheed Òṣùpá mo rí pé tí trespass ẹ ti ń kọrin fún fa ọ̀dà ìpè fa orin yóò fẹ́ pè yín mọ́ ni ó wà ra mọ́rúwá dání mọ́rúwá ò lè fi Òṣùpá tó tóbi dá mikra ó gbé mikra fún kó fi sí onílẹ̀ kó lọ bẹ̀rẹ̀ sẹ́ mikra kó bọ́ náà ìwé ròdù sí ìwé gáràjì àyẹ̀wò tó géètì òpònú. ẹ má jẹ́ kó jẹ́ ìbàlẹ̀jọ aburú fún tó bá dé àlùkìyámọ̀ o because Ọlọ́run fẹ́ kẹ́ pé wọ́n ṣàkíyèsí ni ẹ má kó jásí pé ẹ máa fi wọ́n gbà yìí lásán ẹ má pè wọ́n táàkìyèsí tó bá ṣe mistake. ẹnu bàbá tó bí ọmọ wọ Òṣùpá ló ṣe mistake ìwọ wà ní àpò nọ́mbà ìwọ pé Òṣùpá àbáwọn àfa wèrè tó kọ yín kéwú àwọn ní kó Òṣùpá yípo ṣe mistake gbogbo tó jẹ́ láyé rẹ̀ ló fi jẹ́ Òṣùpá ló tó ṣe mistake gbogbo tó Òṣùpá jẹ́ láyé rẹ̀ ló fi jẹ́ ó tó àtúnṣe mistake lọ́dọ̀ tí a bí kó wọ́n bá a parun àbí káwọn afọwọ́ àdáṣe kó wọ́n bá dẹ́dùn wánilẹ̀ àbí kí ni àdáṣe yẹn fẹ́ ṣe nínú ayé Òṣùpá kí ni àdáṣe ìwọ àtàwọn àfa rẹ̀ kí ni àdáṣe yẹn fẹ́ ṣe nínú ayé Òṣùpá àfa àwọn olóògbé wọn ti ẹ̀ gbá gan lójú iwájú Òṣùpá tí àwọn sọ fún pé òní fátẹ̀ nǹkan ẹ̀ mọ̀kọ́ mọ̀ sẹ́yìn táyé pété adé bẹ̀rẹ̀ ẹlẹ́mọ̀ tọrọ owó ni bí ọ̀gá tí ọ̀gá bá dọ̀fọ̀ tí àti ṣe wá síwájú Òṣùpá owó ló tọrọ tí ọ̀gá dọ̀fọ̀ tí àti ṣe wá síwájú Òṣùpá owó ló tọrọ àwọn àbá yín tí wọ́n sọ̀rọ̀ Ajánibélò tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n sàkàsàkà àwọn ló ti lọ́hùn tí wọ́n yín kọ́ wọ́n sọ̀rọ̀ sàkàsàkà ọ̀rọ̀ sàkàsàkà náà lójú ọgbọ́n bá bu àyà mi jọ kan tòní ẹ̀yà afọwájú ẹ̀yẹ ẹlẹ́kọ́ bá dànù sẹ́ẹ̀kù jẹ́ ntẹ́yẹn sin gbangba nítorí kọ́ ọ̀lẹ́yẹ ti ń ṣe ẹ bá kẹ́ jòló tọ́ bí Òṣùpá nìkan ilé sọ gbangba ni
ó yẹ kí n máa kájú bí àwọn afáyín tó sóògùn ni. èyí fúlàní tó gbowó ìyá ọlọ́sùn tọ́lá ó kọ́lé àwọn òbúrán lẹ́yàjì tọ́lá fokú dábátánì sí yàrá tí ó sóògùn ọ̀sán tìmọ̀ fúlàní ẹlẹ́kẹ̀ẹ́ bí ẹ̀kẹ́ kúrú tán ọmọ kan jẹ 10 million tó fún bàbá ọmọ 10,000 tó ní padà lé kó sóògùn ìkejì ẹ̀dá ń kó ara wa kíní kan bá dìgà ẹlẹ́sẹ̀ kan kó sóògùn bàbá òkúta gbàgìdì gbogbo àtàwà lọ ni torí wèrè ní wò kò jógùn òkúta gbàgìdì kò lápò ògùn lé torí wèrè ní wò sáwọn yẹn sáfà àbí ọmọ kéjì àwọn lọ àbí ọmọ kékeré kéjì àwọn yẹn lọ àbí abẹ́ gbèsè ju àwọn yẹn lọ tó gbèsè jù wọ́n lọ ni òṣùpá ló fẹ́ àdáṣe àwọn tó wà lára yín tó ń ṣoògùn wọ́n wá níbo òṣògùn rí nígbà tí òṣògùn rí ó bẹ̀ tó fi wọ́n kékeré wọ́n àdáṣe òṣùpá tó ògùn ti gbè tí bá ti gbè kó mọ́ pòmótì tó gbé ṣé kò ṣèkùrá ní ìgbé wọ́n rí ni kùrá ní wọ́n pòmótì yìí tó yẹ kó bá lẹ́nu ẹ̀ náà ni. ìbọn gbèsè o láìsí ògùn o irọ́ ìbọn nìkan ló wọ̀ pé gbèsè láìsí ògùn bẹ́ẹ̀ ni ẹ̀yin mùsùlùmí ló gbèsè jáwọn táwọn Christian bẹ́ẹ̀ ni yín ló gbèsè tó wọn. ẹ mọ bọ̀bádà àdúgbò ibi tó ló sì bá ti pọ̀ àdúgbò mùsùlùmí nù àdúgbò ibi tó ló bá ti pọ̀ àdúgbò Christian nù ẹ mọ bọ̀ mùsùlùmù odinjo àdúgbò àwọn mùsùlùmí nù ẹ ní fojú koorun mùsùlùmí odinjo mọ́sfálà àdúgbò àwọn olòṣìnú ẹ̀ nílé fojú korún bẹ̀ nǹkan ṣe pé ẹ̀jẹ̀ àwa sínú kọ́lá sọ́pọ̀ sọ́lá estate agílẹ̀ fi mọ́ dáhùn mùsùlùmí kan ẹ̀jẹ̀ àwa sínú ẹlẹ́bú láwọn estate gidigidi àti fi dáhùn mùsùlùmí kan. ọ̀rọ̀ Al-Kùránì o ọ̀rọ̀ Kùránì tó ń sọ ìwé mímọ́ pẹ̀lú bíbélì ò làtàkò lọ́dọ̀ mi mo gbà pé mo wọ́n mọ̀ ọ̀rẹ́ Ọlọ́run lànà bí mi mo gbà pé Jésù lòjíṣẹ́ ọ̀gá ògo ṣùgbọ́n àbòsí Ọlọ́run tọ́pọ̀ òun ṣe máa ní òdá gbogbo alábòsí ìnábọ̀ Ọlọ́run ọba mi lẹ́jọ́ mọ́ ń rọ̀ bùkà tó bá ní Allahu ni mọ́ ń nà bí yúkà tó bá ní Muhammad ni mọ́ ń dínú kà tó bá sọ pé Islam ni ń tọ́wà lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ gbogbo alábòsí ìnábọ̀ Ọlọ́run ọba mi lẹ́jọ́ èmi ṣàbòsí tó jẹ́ pé yín náà ń ṣe ara wa ń ta yín gbogbo yín ẹ wá ń sọ̀rọ̀ ń tó wà lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ gbogbo alábòsí ìnábọ̀ Ọlọ́run ọba mi lẹ́jọ́. Ìdòwú wo àwọn èèyàn tó kan Jésù mọ́gi o. ẹ wo wọn ò lè gbé náà wojú àná bí o. Dáre Melody àwọn èèyàn tó kan Jésù mọ́gi ẹjọ́. Lájọ́sí wọn lè gbé náà wojú àná bí o. Ṣùgbọ́n Ṣọlá sọ̀rọ̀ mọ́ nílé lànà bí. Jọ Jésù Kristi ni bàbá jẹ́jẹ́. Aláṣẹ tún lè bù ọmọ nílé lànà bí. Adémọ́lá Òṣà ọ̀gbọ́n. Jésù Kristi ni bàbá jẹ́jẹ́. Jagunjagun ṣálà lórí o. Sátá olórí ogun ṣáni Jésù Kristi. Bá ní ṣètọ́jú ọjà Ayéfẹ́lẹ́. ayé pọ̀nrọ̀ wọn má bò sí níṣẹ́ o torí pé wọ́n fẹ́ gbọ̀nà ìbúrú là o ọ̀pọ̀ màgbà pé ìgbẹ̀yìn kan wà o ayé pọ́n irọ́ wọn má bò sí níṣẹ́ o torí pé wọ́n fẹ́ gbọ̀nà ìbúrú jẹun ọ̀pọ̀ màgbà pé ìgbẹ̀yìn kan wà o ìgbẹ̀yìn ẹ̀dágan ló jà jù torí bẹ́yìn òrùre tó lè sọ ọ̀rẹ́ wí fún mi ọ̀pọ̀ màgbà pé ìgbẹ̀yìn kan wà o àbòsí tẹ́ ṣe kù fóòṣà lẹ́tún ṣe fọ́ba tó dáyé tó dọ́run ọ̀pọ̀ màgbà pé ìgbẹ̀yìn kan wà o
ayé pọ̀nrọ̀ wọn má bò sí níṣẹ́ o torí pé wọ́n fẹ́ gbọ̀nà burú là o ọ̀pọ̀ máa gbà pé ìgbẹ̀yìn kan wà o irọ́ ló tún gbà yé o títọ́nú di wàhálà gbogbo ayé wa rárọ̀ irọ́ ló tún gbà yé o títọ́nú di wàhálà gbogbo ayé wa rárọ̀ mo rántí pé bíbélì ò kí purọ́ o bíbélì ò kí purọ́ o bíbélì ò kí purọ́ o mo wá lọ bá wọn wòlíì pé bò láyé wa lọ́nà irọ́ ló tún gbà yé títọ́nú di wàhálà gbogbo ayé wa rárọ̀ wọ́n láwọn wòlíì èké máa ń purọ́ o wọ́n á tún fọlọ́run ṣẹ̀rí ẹ̀ irọ́ náà fi ṣayé irọ́ ló tún gbà yé òtítọ́nú di wàhálà gbogbo ayé wa rárọ̀ wọ́n láwọn wòlíì èké máa ń purọ́ o wọ́n á tún fọlọ́run ṣẹ̀rí ẹ̀ irọ́ náà fi ṣayé irọ́ ló tún gbà yé òtítọ́nú di wàhálà gbogbo ayé wa rárọ̀ mo rántí pé kúránì ò kí purọ́ o kò kí purọ́ o kò kí purọ́ o mo wá lọ bá wọn àfa pé mo láyé wa ń lọ náà irọ́ ló tún gbà yé òtítọ́nú di wàhálà gbogbo ayé wa rárọ̀ wọ́n láwọn afárọ̀lẹ̀ ayé ń purọ́ o wọ́n á tún fọlọ́run ṣẹ̀rí ẹ̀ irọ́ náà fi ṣayé irọ́ ló tún gbà yé òtítọ́nú di wàhálà gbogbo ayé wa rárọ̀ ó wá rántí gbàgbọ́ onílé wà lọ́jà orí ọmọ tuntun wọ́ mo lọ bá gbàgbà tó jẹ́ bí ẹlẹ́sìn ìbílẹ̀ pé mo láyé wa ń lọ náà irọ́ ló tún gbà yé òtítọ́nú di wàhálà gbogbo ayé wa rárọ̀ wọ́n jẹ́ oyé mi pọ́pẹ́ ilẹ̀ òkì ṣeke o ọ̀pẹ̀ olùkì ṣeke o pé fáwọ́kì purọ́ àfi babaláwo èké ọ̀dàlẹ̀ oníṣègùn bílẹ̀ tó bá ti fẹ́ purọ́ tó máa ń lọ́wọ́ pọ̀nwọ́ irọ́ ló tún gbà yé òtítọ́nú di wàhálà gbogbo ayé wa rárọ̀. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.